Ìgbàpadà orílẹ̀-èdè Yorùbá. Òní ọjọ́ àìkú, ọjọ́ kejìdínlógún oṣù Ọ̀pẹ nínú ọdún 2022. Nípasẹ̀ àgbàyanu oore ọ̀fẹ́ Olódùmarè, láti òní tí í ṣe ọjọ́ àìkú, ọjọ́ kejìdínlógún oṣù Ọ̀pẹ nínú ọdún 2022. Àwa ojúlówó ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ń gba orílẹ̀-èdè abínibí Yorùbá wa padà. À ń gba àkàìmọye ohun àlùmọ́nì àti àjogúnbá iyebíye tí Olódùmarè ṣẹ̀dá sórí ilẹ̀ àwọn bàbá wa náà padà. Àwa olólùfẹ́ àlàáfíà tí a jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, pẹ̀lú ìtọ́sọ́nà Olódùmarè alágbára jùlọ, ti pinnu láti di àyànmọ́ ìran wa mú déédéé ní ọwọ́ wa, láti gba orílẹ̀-èdè Yorùbá wa padà láti ọjọ́ òní lọ. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé àdàlúdàpọ̀ tó wáyé láti ọwọ́ àwọn òyìnbó amúnisìn ní ọdún 1914 ti forí ṣánpọ́n láti ọdún 2014. Fún ìdí èyí, ẹ̀tọ́ wa ló jẹ́ láti inú òfin. Ìṣe wa ni, ojúṣe wa ni láti sọ ohun tó ti dòkú, èyí tí ṣe àdàlúdàpọ̀ ọ̀ràn tí àwọn òyìnbó amúnisìn ṣe àgbékalẹ̀ rẹ̀ jùnù sí igbó rere. Olódùmarè alágbára jùlọ ṣe ẹ̀dá àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá ní ọ̀nà àrà tó kọjá òye ẹ̀dá láti àṣìṣekọ́ṣe, tí ó sì fi àṣẹ sí kí ilẹ̀ wa máa jẹ́ orílẹ̀-èdè Yorùbá tó ń gbọ́ ara wọn yé. Olódùmarè alágbára jùlọ tìkan náà ló ṣe àwárí ilẹ̀ àwọn baba ńlá wa tí a wà lórí rẹ̀ yìí, tí ó sì fi ẹsẹ̀ wa múlẹ̀ ṣinṣin sí lórí títí di òní. Gbogbo àgbáyé sì mọ ilẹ̀ wa yìí, ilẹ̀ aládé Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, ilẹ̀ Yorùbá. Nípasẹ̀ oore ọ̀fẹ́ Olódùmarè, orílẹ̀-èdè apàṣẹ ara rẹ̀ tí kò ní òdiwọ̀n tí ń ṣe ilẹ̀ olómìnira Yorùbá yọ ara rẹ̀ kúrò nínú gbogbo ẹ̀jẹ́ tàbí àdéhùn àjọṣepọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà. Gbogbo òṣèlú àtẹ̀yìnwá láàrin ilẹ̀ olómìnira orílẹ̀-èdè Yorùbá apàṣẹ ara rẹ̀ àti ìlú Nàìjíríà ti di ohun àná tó ti túká láti ọjọ́ òní lọ. Àwa tí a jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá láti àkókò yìí lọ gba gbogbo àwọn ààlà ìpín ilẹ̀ tí a jogúnbá lọ́wọ́ àwọn baba ńlá wa tí ó pa ààlà pẹ̀lú ilẹ̀ olómìnira Benin ní ìkángun ìwọ̀ oòrùn pẹ̀lú agbègbè gúúsù Nàìjíríà ti ìkángun ìlà oòrùn pẹ̀lú agbègbè ilẹ̀ olómìnira Nàìjíríà ní ìkángun àríwá àti ti ilẹ̀ etí òkun ilẹ̀ Iyọ̀ orílẹ̀-èdè Guinea. Ní báyìí, gbogbo ààlà ilẹ̀ tó jẹ́ ti orílẹ̀-èdè olómìnira Yorùbá, ibùdó ológun, àwọn ọlọ́pàá, ibùdó etí omi, pápákọ̀ òfurufú, ilé ọkọ̀, igbó àdáyébá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti di ìgbàpadà lẹ́sẹ̀kẹsẹ̀ fún àmójútó àti ìṣàkóso àwọn ológun sójà àti àwọn akíkanjú akọni tó jẹ́
ojúlówó ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá fún ìpàṣẹ ààbò tó péye láti lè rí dájú wípé gbogbo ohun tó wù ìran Yorùbá lọ́kàn ń bọ́ sí déédéé lóòrèkóòrè. Àwa tí a jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè olómìnira Yorùbá ní lọ́kàn láti ní ìbáṣepọ̀ àlàáfíà pẹ̀lú ìlú Nàìjíríà. Síbẹ̀ tí ohunkóhun tó bá jẹ mọ́ ìmúnibínú, ìdúnkookò mọ́ni, ìjẹgàba léni lórí, ìmúnisìn, ìkọlù, ìdẹ́rùbani tàbí pákáleke tó lè ṣe okùnfà ogun bá jẹyọ láti ìlú Nàìjíríà wá, orílẹ̀-èdè Yorùbá yóò ti gbogbo ẹnu ibodè tí a ti pààlà pẹ̀lú ìlú Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí pé Nàìjíríà jẹ́ olùkópa nínú ìbuwọ́lùwé àjọ àgbáyé lórí wípé àwọn ìran tó bá fẹ́ dá dúró bí orílẹ̀-èdè olómìnira nígbàkígbà ní ẹ̀tọ́ nínú ìlànà òfin àgbáyé láti ṣe bẹ́ẹ̀. Kò ní sí nínú èrò wa wípé kí Nàìjíríà takò ẹ̀tọ́ òmìnira àti ìdádúró wa tó wà nínú òfin àjọ àgbáyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè apàṣẹ ara rẹ̀ tí kò ní òdiwọ̀n. Orílẹ̀-èdè olómìnira Yorùbá yóò ṣe àgbékalẹ̀ ìjọba fìdíhẹ́ tí yóò ṣe àkóso ètò ìlú ìgbà díẹ̀ títí a ó fi ẹnu kò lórí àgbékalẹ̀ ìwé òfin tí yóò bójú mu láti ọwọ́ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá tí àwọn ìgbìmọ̀ ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá yóò yàn fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Èyí tí yóò jẹyọ nípasẹ̀ ìpàdé àpérò àwọn ojúlówó aṣíwájú orílẹ̀-èdè olómìnira Yorùbá tí yóò wáyé láìpẹ́ yìí. Àwa ojúlówó ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní lọ́kàn láti gba orílẹ̀-èdè olómìnira wa padà pẹ̀lú ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀, àlàáfíà tí kò ní ìkọlùkọgbà tàbí jàgídíjàgan kankan, nítorí olùfẹ́ àlàáfíà ni wá láti ìran dé ìran. A rọ gbogbo olùgbé ní orílẹ̀-èdè olómìnira Yorùbá wípé kí wọ́n tẹ̀síwájú láti máa gbé ayé ìrọ̀rùn ní ìbámu ìlànà òfin lọ láì bẹ̀rù ohunkóhun bí ìkọlùkọgbà, ìdìgbòlù, ìdàlúrú tàbí ìpanilára. Ààbò tó péye yóò wà fún gbogbo ènìyàn pátápátá kí olúkúlùkù máa bá ọrọ̀ ajé rẹ̀ lọ bí ó ti tọ́ àti bí ó ti yẹ láì fòyà. A fi ń dá gbogbo ènìyàn lójú wípé kò ní sí ohun tó farajọ ìpànìyàn tàbí bíbá nǹkan ìní ìjọba tàbí ti aládàáni jẹ́. Kódà a kò ní fi àyè gba fífipá lọ́ni lọ́wọ́ gbà, olè jíjà, bíba dúkìá jẹ́, ìyànjẹ àti irúfẹ́ àwọn ìwà àbàjẹ́ mìíràn. A ó rí dájú wípé ohun gbogbo ń lọ ní ìrọ̀pá rọsẹ̀ pẹ̀lú àlàáfíà fún tonílé tàlejò. A kò ní kópa nínú jàgídíjàgan, ìmúnibínú tàbí ogun. Síbẹ̀, a ó dúró déédéé àti lákọ
láti dáàbò tó péye bo ilẹ̀ àwọn baba ńlá wa tí àjogúnbá lóòrèkóòrè gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Láti gba orílẹ̀-èdè olómìnira Yorùbá padà, àwa ọmọlúwàbí ìbílẹ̀ orílẹ̀-èdè Yorùbá gbójúlé oore ọ̀fẹ́, ìtọ́sọ́nà, àánú àti ààbò Olódùmarè alágbára jùlọ gidigidi fún àṣeyege àti àṣeyọrí. Láti òní lọ, a bẹ̀rẹ̀ ìgbàpadà orílẹ̀-èdè olómìnira Yorùbá. Kí Olódùmarè alágbára jùlọ ràn wá lọ́wọ́. Àwíṣẹ́ o, àfọ̀gbóhùn. Orúkọ mi ni Olúwagbémiga ọmọ Quadri. Ẹ ṣé.